Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Mo kí gbogbo ilé o. Mo kí wa ní ìkí tá ń kíra wa, kí àwọn ajogun tó tọwọ́ bọ̀ ọ̀rọ̀ wa. Mo ṣe àbọrú, àbọ̀yè, àbọ̀ ṣiṣẹ́. Nǹkan tí mo really fẹ́ béèrè nìyí. Ó ní láti ṣe pẹ̀lú àwọn ajogun tó wá sílẹ̀ wa, tó wá kó wa lẹ́rú, tó wá kó wa lẹ́rú. Ṣẹ́rí àwọn ajogun yìí, wọ́n ní two methods tó ń lò tó bá ti fẹ́ wá sí iṣẹ́ wọn ní anywhere. Lákọ̀ọ́kọ́, wọ́n á sọ àwọn target wọn, wọ́n á sọ wọ́n lórúkọ. So that within a few generations, àwọn yẹn ò tiẹ̀ ní mọ ẹni tó ń jẹ́ mọ́. Nítorí orúkọ tó máa dáhùn sí kò ń ṣe tiwọn. So with that doing, bí ẹni pé wọ́n ti pa history wọn rẹ́ ni. Nítorí wọn ò ní mọ ẹni tó ń jẹ́ mọ́. Àkọ́kọ́ nìyẹn o. Then wọ́n wá gbé ẹ̀sìn àjèjì lé wọn lọ́wọ́. Ẹ̀sìn tó jẹ́ pé it is based on lies and deceit. So with these two methods, kó sọ̀yàn lórúkọ, kó wá gbé ẹ̀sìn àjèjì lé lọ́wọ́ kó máa sìn.
bọ́n ṣe ń múyàn lẹ́rú nìyẹn o. Problem wa gan nìyẹn lénìí o. Ṣẹ́rí many of us ta ní à ń jàjàǹgbara a rò wípé Nàìjíríà ni problem wa. Nàìjíríà ò kì í ṣe problem wa o. Problem wa wà nínú wa, ó wà nínú orí wa bí a ṣe ń ronú, the way we see ourselves. Nítorí Nigeria is just the institution táwọn ajogun set up tó fi ń control wa lénìí, so that we can continue to say, oh, we have independence, when in fact, everything about Nigeria just confuses us. So kí ni mò ń wí báyìí sí yìí o? Nǹkan tí mò ń sọ ni pé tá bá máa sọ pé àwa freedom, we are fighting for freedom. We need to know freedom from what? It is not freedom from Nigeria. It is freedom from our own thinking. Because it is our own thinking that has enslaved us. And how has our thinking enslaved us? Thinking wa ó ti mú wa lẹ́rú ìtorí pé orúkọ ẹlòmíì, orúkọ àjèjì là ń jẹ́, and ẹ̀sìn àjèjì là ń sìn. So tá bá máa rí freedom, tá bá ń jàjàǹgbara, it's not against Nigeria, it's against àwọn nǹkan tó ti kó sínú wa tó ti fi da ọpọlọ wa rú. Àwọn nǹkan tá ń bájà gan nìyẹn. And it is in the line of this ni mo wá fẹ́ béèrè pé orúkọ Yorùbá tán fún àwa ọmọ kóòtù òjíire, orúkọ táwọn ajogun tán sọ wá, níbo lorúkọ yẹn ti wá gan-an? Kí lorúkọ yẹn mean? My real question is, ǹjẹ́ Ifá tiẹ̀ mọ̀ anything at all about that word Yorùbá? Ṣé Ifá sọ nǹkan kan nípa Yorùbá, the name Yorùbá? And if it does, èmi mọ̀ pé kò sí nǹkan kan nínú Ifá tó já mọ́ Yorùbá o, but mo kàn tún fẹ́ béèrè ni, so that àwọn tó ní òye ju èmi lọ wọ́n á lè sọ fún wa pé orúkọ Yorùbá ìgbà wo gan la bẹ̀rẹ̀ sí dáhùn sí, and effect wo ló ti ní lórí wa, ló dẹ̀ ṣe ní lórí wa lénìí. Because èmi feel pé tẹ́ bá wo àwa tá ń sọ pé tá ń pera wa ní Yorùbá, tẹ́ bá lọ all over the world, nǹkan ribiribi tá ń ṣe, I mean, you just have to wonder. Àwa la wà ń di gbogbo anything great that is happening in the world today. All the inventions táwọn òyìnbó ń kó tán wá ń tà fún wa, àwa gan la wà ń díẹ̀. If not in our own land, then àwa tán kó lẹ́rú lọ sílẹ̀ wọn, àwọn náà dá gbogbo àwọn kìíní yẹn sílẹ̀. So nǹkan tí mò ń sọ ni pé ẹ jẹ́ ká ro kìíní yìí dáadáa o, pé it's not Nigeria we are fighting o. It is what is going on in our heads. That's what we need to recondition. And the first thing tèmi máa suggest ni pé look, orúkọ Yorùbá iṣẹ́ òun ló ń rò wá o. Gbogbo àwọn ọmọ wa tán wà abroad tán ń ṣe nǹkan ribiribi, tán bá ti padà délé pẹ́rẹ́ báyìí ó parí nìyẹn. Bí ẹni pé èpè ń jà wọ́n ní orí wọn á dàrú. Àti professor o àti tí ò professor o, ìsọkúsọ lẹ máa bá wọn, lẹ máa gbọ́n tó wọn máa sọ, ìdí rìkíṣí, olè jíjà, ìdí nǹkan tẹ̀ tí máa bá wọn nìyẹn. And èmi feel pé orúkọ tó ń sọ wá ló ń rò wá o, torí wọ́n sọ pé ilé là ń wò ká tó sọmọ lórúkọ. So my own question is, kí la wò nínú ilé wa tó jẹ́ ká choose láti máa dáhùn sí orúkọ Yorùbá yẹn? Èmi feel pé ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ nìyẹn, because tí ìpínlẹ̀ nǹkan bá ti wà faulty, kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe ni o, àfi ká lọ tún ìpínlẹ̀ yẹn ṣe, ká lọ repair foundation yẹn. So
àwọn nǹkan tí mo ní kí n béèrè nìyẹn o. Ẹ jọ̀ọ́ tẹ́ bá lè bá wa sort ọ̀rọ̀ yìí out from the point of view of Ifá ni o. Torí èmi ò fẹ́ gbọ́ any textbook theories. Kí ni Ifá sọ? Ìtorí gbogbo àwọn problems wa lénìí they stem from the fact that a ti fi Ifá lẹ̀. A ti fi ọ̀nà àwọn bàbá wa sílẹ̀. Ìṣekúṣe la kàn wá ń gbé kiri ń sìn ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí. Gbogbo nǹkan tó ní kankan ṣe pẹ̀lú ìṣẹ̀ǹbálẹ̀ Odùduwà land. A ti fi gbogbo ọ̀nà tí àwọn bàbá wa là lẹ̀ fún wa. Àwọn nǹkan àjèjì yìí la wá ń gbé kiri ń sìn. So ẹ jọ̀ọ́ without láì fa ọ̀rọ̀ ògùn lọ títí, my question is, when did the word Yoruba enter our dictionary? When did we start to answer to the name Yoruba? What does Ifá say about it? And what effect has it had and is having on us today? Ìbéèrè mi nìyẹn. Ẹ má bínú sí mi o tí mi bá sọ tí bá láti sọ òyìnbó from time to time, but well, ibi tá ti bára wa lé nìyẹn. Ẹ ṣé gan ni. Bye bye.